ó lọ sí bí kan wọ́n tí ọba jẹ́ lẹ́sìn arábíkà ọmọ lọ́wọ́ sí ní kí ẹ̀mọ lọ mọ́lá kí ẹ̀mọ lọ hajj ọ̀lọ́pẹ́ gbogbo ìgbàdé àwọn ọ̀nà bí bẹ́ẹ̀ kọ́ ọlọ́ọ̀ tó bá lórí ẹ̀mọ lọ èyí bí olú ẹlẹ́dàá mi ó máa pè mí lọ sáá ọ̀nà àbí àtìgbò nìyẹn abẹ́lẹ́ nǹkan tó gbàdúrà ẹ̀ fún wa. àwọn ètò ń bẹ́ẹ̀ bí kí ẹ̀mọ lọ mọ́lá kí ẹ̀mọ lọ hajj ní pípẹ́ bá débẹ̀ ẹ̀yìn rẹ̀ máa rọ̀ fọ́lọ́ ìpínlẹ̀ máa rọ̀ ó àwọn èèyàn lóríṣiríṣi tí wọ́n sinmi tó wọ́n fara gbilẹ̀ fọ́nà ẹ̀rọ ẹgbẹ́ mínísítà kan nílé gọ́ọ̀nà nìkan ní pírẹsidẹ́ntì nìkan nílé ẹgbẹ́ náà tàwa fúnra ẹni ẹgbẹ́ àti pírẹsidẹ́ntì orílẹ̀-èdè kan ẹgbẹ́ tàwa wọ́n lè fẹjọ́ bá kéde nǹkan fún àwọn gáàdì ẹgbẹ́ ọlọ́pàá kan ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ ọlọ́ náà ni ó ní kọ́kọ́ ló tàwa pírẹsidẹ́ntì ìgbẹ́ àyíká tó wá ń ṣe Tinubu àwọn ń ṣe Buhari tí àwọn ìgbẹ́lẹ́mọ́lá tàwa fún nígbà wọn ni pé wọ́n lè ráwọn gáàtì lẹ́gbẹ̀ẹ́ tó wà fún gáàdì wọn ṣùgbọ́n àtàwọn èèyàn náà ni ìráàmù tá a jẹ ìràwọ̀ náà jẹ́ wọ̀ ibẹ̀ ń sì fọkàn balẹ̀ abẹ́gbọ́ wípé ẹnìkan wá fún ẹgbẹ́ ẹgbẹ́ mọ́lẹ̀ ní haram àwọn gbèdè náà kò sẹ́yẹ̀ yìí ẹgbẹ́ ọmọ bá kọ́ lọ́rùn kánà àmìnà ẹgbẹ́ ti wọ̀ ní yẹn ó ti gbẹ́ ní ìfọ̀kànbalẹ̀ wọ́n mú wọ́n lọ sí wọn mọ́kànlá ọkàn ló sì lọ́gbà nígbà bọ́ọ̀lá dèmí tùmọ̀ inú ìlú rẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ni ọkàn ló balẹ̀ tó wá ń dá ìsàbọ̀ láti ìlú rẹ̀ àìsàn rẹ̀ tó gbé owó ilé ní 100% lọ́pọ̀ fún ìlú 50% tí mo fa àdúgbò tí mo bá ṣàrọ̀ nínú àbúrò rẹ̀ kí ó ṣàmúwa àti ìrẹ̀láyà gẹ̀ẹ́gẹ̀ akọ̀fẹ́ sàlàyé fún wa àwọn ọlá tó ń bẹ fún ṣẹ̀ríà and ṣẹ̀ríà sí ilé part and parcel mùsùlùmí ni a ní criminal aspect a ní civil aspect a dẹ̀ ní social aspect of the ṣẹ̀ríà a dẹ̀ ní religious aspect of the ṣẹ̀ríà a ní religious aspect of the ṣẹ̀ríà ní dáhùn kí ṣẹ̀ríà láti ń kí tí ọ̀rẹ́ kí ni tí ò bá lè ṣẹ̀rí àpò ní gbà ọlọ́run ní gbà wọn yẹn wákàtí ní ìsìnkú kọ́kọ́ dúró tó tó lọ ìkú àmì tó tó lọ sùjúùdù tó wá wọlé lọ́rùn ó tèrè sùjúùdù ó kọ́kọ́ ṣe ọwọ́ àṣẹ ìkú ọwọ́ àṣẹ kìyàm tí sọ́lá ọmọ ìgbà wọn ọlọ́run ní gbà tó pé yẹn tẹ̀lé fi gbogbo ó ṣe kiri lè ìṣẹ̀rí àmì ìyẹn náà tẹ̀lé o ìtọ́jú ìyàwó ìtọ́jú ọmọ nílé ara ṣẹ̀ríà ni so ṣẹ̀ríà is part and parcel of the life of a Muslim it is inseparable ẹ̀ ní separate ẹ̀ títà kan gba àfẹ́ṣẹ̀ríà bẹ́ẹ̀ sẹ́ni pé ẹ̀ẹ̀fẹ́ kí ni bọ́lá ṣe fẹ́ ẹ̀ẹ̀fẹ́ gbà bọ́lá ṣe fẹ́ kí lọ ní ẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ kó ṣàánú wa òótọ́ ni pé àwùjọ wa àìmọ̀kan pọ̀ bẹ́ẹ̀ ó ní ìdí kí àwọn èèyàn understand the little by little ìmọ̀ yẹ kó ṣáájú ọ̀rọ̀tọ́ ìrìn àgbà yẹn tí bàbá ṣáájú tó ní àwọn èèyàn rẹ̀ bí ṣe rí àwa ní ìjì ọlọ́run fún àwọn èèyàn ní kọlù fún ẹgbẹ́ fún alápẹ̀rẹ̀ nígbà tó ń gbé Islamic Bank bọ̀ ẹ̀bá yóò pọ̀ àfẹ́ Islamic Bank náà ló ń bí rẹ̀ nígbà tó gbé ní ìsáwọn èèyàn láǹfààní ẹ̀ àwọn tọ́láwọn ìṣẹ́ ìgbẹ̀lẹ̀ ti lọ gba bank account nínú àwọn tó ń lo Jaiz Bank jù àwọn ìlànà ìgbò wà ìgbò I can come to this place I can get loan and I will not pay interest this one bí gbé pé òun náà gbówó bí òun ìdánwò yẹn padà òun ìdánwò sí interest kò bá àjọdún kan tó méjì I can collect 10 million 20 million 50 million àwọn ìgbò ti gbówó ni wọ́n ti dá lónìí wọ́n ti dánwò padà láì sí interest wọ́n fi ń pe àwọn sí ìyẹn ṣẹ̀ríà náà nù bàbá mi ní ṣẹ̀ríà ni pé ṣẹ̀ríà ó sọ pé gbogbo àwọn olówó Ìbàdàn fápẹ́rẹ́ gbogbo àwọn olówó Ìbàdàn tó wọ́n ti rẹ̀ zàká tó bá ti di àsìkò kan lọ́dún kan báńkì tí wọ́n bá wà
okay, EFCC gbọ́dọ̀ yọ certain part of their money as zaka kan ha fáwọn aláìní. Wọ́n bá ṣe bẹ́ẹ̀ lọ́dún alákọ̀ọ́kọ́ tí EFCC gba gbogbo owó orí àwọn olówó àti zaka percentage ló sọ ó wá pé fáwọn aláìní lọ láàrin Ìbàdàn ọ̀dọ́ tó lówó pọ̀ lọ́wọ́ tó gbọ́dọ̀ ọdún kejì tó wọ́n ṣe ká tún ṣe bẹ́ẹ̀ kí àwọn èèyàn sọ ẹ̀dá tún ṣe bẹ́ẹ̀ wá kò sí yẹgbẹ́ aláìkíṣẹ́lẹ̀ eléyìí àwọn èèyàn sọ pé ṣẹlẹ̀ eléyẹ ìyẹ́gbẹ́ tó ń gbé kí ni omi wọ̀lú bí ṣẹlẹ̀ àṣírí nìyẹn. Sharia is an all-encompassing system. It's all-encompassing into touch pọ̀ gan. Kìí ṣe àgbéyàn lọ àgbéyàn alẹ́yẹ̀lẹ́gbà. Àìlè lọ́nà ìkẹ́kẹ́lẹ́gbà nínú Sharia for 5 years. Wọ́n lè wọ́n gbé ìkẹ́kẹ́lẹ́wọ́ tó wọ́n ní ìgbé yìí jì lọ́dún gbé lọ́wọ́. Bẹ́ẹ̀ni kẹ́kọ́ gbé lọ́wọ́ nílé àwọn amẹ́rẹ́tì ṣètìlọ́wọ́ wà ń gbèrò. Ẹ tó parí skul ní ìsìtì èyí ń ṣe ṣe. Wọ́n ṣáájú ìgbìyànjú ṣe wọ́n fà fún láti lọ gbá ní ẹ̀rọ gbé lọ́wọ́ wọ́n nígbà bí oríṣẹ́ mi ebílẹ̀ pa ní ebílẹ̀ fọ́ ẹni tó bá lójú kòkò náà gbé lọ́wọ́ ẹni pé ó lé lọ́wọ́ ojú kòkò ní ẹ̀nà gbé lọ́wọ́ tó ẹ̀fọ́dẹ̀ rẹ̀ lọ́gbẹ̀ẹ́ ìdìbò lọ́wọ́ àwọn tó fẹ́ àwọn fẹ́ ẹ̀kùnkùn fẹ́ àwọn fún wọn oríṣìíṣì náà gbèrè iṣẹ́ wà àwọn èèyàn iṣẹ́ so dáàbò housing unit ẹgbẹ̀rún ìlú ló gbé ìrẹ́gbẹ̀ ìfẹ́ gbélé gbogbo ìyàwó tó fẹ́ wáyé ṣẹlẹ̀ sí lè ṣẹlẹ̀ àwọn take care social aspect of a life before gbogbo ẹwọ legal aspect ìṣẹ̀lẹ̀ sọ wọn pa ẹ̀mẹ̀rẹ̀gbà ìrẹ́gbẹ̀gbà gbogbo àwọn oníṣẹ̀lú àlú ìrẹ́gbẹ̀ ilé ká gbéṣẹ̀ àti àgbẹ̀mẹ̀rẹ̀gbà tó mẹ́kọ́ yẹ kí sọ̀kọ́ bá lẹ́wọ́ ìdílé kí n jí lágbókan ìdí ọba mo ń lọ gbódìjà kí sì mẹ́lọ kẹ́tùmọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ lórí ọmọ ẹ̀gbẹ́ ọ̀rú ẹgbẹ́wọ̀ tí ò ní sí yẹn tó kúrò lọ́dà tó ṣàánú wa. Ọlọ́wọ́ ní náà jazā alladhīna yuḥāribūna Allāha wa rasūlahu. إنما جزاء الذين يحاربون الله ورسوله ìdíyà jẹ́ tí ó máa bẹ fún àwọn tí wọ́n ń ja Ọlọ́run ọba Allah lógun àbáwọn tí wọ́n ń ja òjíṣẹ́ rẹ̀ Muhammadu lógun ìtumọ̀ wípé wọ́n jẹ Ọlọ́run ọba lógun wọ́n jẹ ànábì lógun ní pé wọ́n jẹ àwọn mùsùlùmí lógun wọ́n fìnira kan àwọn èèyàn nílùú ẹni tó bá ti ń fìnira kan àwọn èèyàn nílùú ó ti ń jẹ Ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ lógun nìyẹn ẹni tó sọ pé àwọn èèyàn gbọ́dọ̀ kọjá kẹ tó kọjá ẹ gbọ́dọ̀ òun gbọ́ owó lọ́wọ́ yín ni otherwise òun mọ̀ parí òun tọ̀hún ti ń jẹ Ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ Muhammadu ó ti ń jà wọ́n lógun ẹni tó gbé ìgbọ́n tó lọ ká àwọn èèyàn mọ́lé pé ẹmú owó oníwá àbí tó ń payé mọ́lé òun tọ̀hún ti gbógun tọ́lọ́ àtàlẹ́bì ẹni tó jí àwọn èèyàn gbé lójú títì tó wà lọ tí wọ́n bì kan tó wọ́n fi àwọn mọ̀lẹ́bí ẹ̀ pé àyàfi kẹ́ ẹ fowó ránṣẹ́ tẹ́ ẹ̀ bá fowó ránṣẹ́ òun pa wọ́n orúkọ òun ti ja Ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ó ti jà wọ́n lógun ìyẹn náà ń pè ní al-hiraba nínú criminal offence tó dájú tó lè ṣẹlẹ̀ láwùjọ mùsùlùmí oní al-hiraba ìmọ̀ ọjà Ọlọ́run ọba àti ànábì rẹ̀ Muhammadu ìmọ̀ ọjà wọn lógun láwọn ọ̀nà tá a là kalẹ̀ yẹn pàápàá jùlọ kéèyàn máa jẹ́bi àwọn èèyàn lógbòdò títẹ́ ẹ̀ bá ti ṣe báyìí máa sì payé kó sì máa pa àwọn èèyàn tó lè bá ti ṣe tán fẹ́ yẹn èèyàn náà ń pè ní al-hiraba olùwàwọ̀ nínú ọ̀nà jazaa'u alladhīna yuḥāribūna Allāha wa rasūlahu ohun tí ó mọ jẹ́ ìdíyàjẹ àwọn tí wọ́n bá ń ja Ọlọ́run ọba àti ànábì rẹ̀ Muhammadu
sallallahu alayhi wa sallam lógun wa yas'awna fil ardi fasada tí wọ́n sì ń balẹ̀ ẹgbẹ́ àwọn òbílẹ̀jẹ́ èèyàn àwọn èèyàn fẹ́ kí ìlú kó tòrò tí bí bá tún tòrò ní ti òkú ìlú àti bá dá wàhálà àálẹ̀ tí káwọn èèyàn náà ọjà kan máa bára wọn jà kan sígun síra wọn àwọn tó bá ti ṣe báyẹn tí ó máa jẹ́ ẹ̀san wọn ayò kan tàn ní onígbé tá bá ti mú wọn á mọ̀ pa wọn tá bá mú àwọn kidnappers kí la ṣe fún wọn á pa wọn ni tá bá mú armed robbers kí la náà ṣe á pa wọn ni ẹni tó bá gbé ògùn olóró á pa wọn ni nínú àwọn ìlú téèyàn lè gbé ògùn olóró lọ omi Saudi Arabia wà tó bá fẹ́ lọ Saudi scrutiny ẹ̀ máa ń ní agbára pàápàá jùlọ tẹ́ bá wá láti Nàìjíríà kọ́lọ̀kó sàlúwà orílẹ̀-èdè wa nínú àwọn ẹ̀dá tí wọ́n lè jù lórílẹ̀ ayé àwọn ọmọ Nàìjíríà ní kọ́lọ̀kó sàlúwà alẹ́pọ̀ tọ́bá ń sọ̀rọ̀ drug abuse àbí drug peddling pé àwọn èèyàn lè gbé olóró wọ Saudi tọ́bá mẹ́rin mẹ́wàá ọmọ Nàìjíríà bí márùn-ún sílẹ̀ ni sí mẹ́fà sí méje ní wọ́n wà mẹ́ àti lè nínú ẹ̀ àti lè jù tọ́lá tó ṣàlọ́wà ọlọ́run rí ọba àṣẹ ilé níbi àwọn tó ń darí wa níbi ìyàn fún wa àwọn olórí ẹ̀ ní blame àwọn gẹ́gẹ́lá ní blame ẹnìkà mọ́ kàkó ní ìrìnàjò wa lé àwọn ẹgbẹ́ bá ṣe rí àwọn olórí ń ṣe mọ́ ẹ̀rí tá a bá dá àwọn olórí wa máa dá tá a bá sì rí dá àwọn olórí wa rí nínú òní dá ẹ bá gbégbé olóró wọ Saudi Arabia tó bá fi lè mú ọ lẹ́bẹ̀ kan fáàmù ẹ̀ pé o gbé ẹ ní your head is going gbé kéwì ó ti lọ your head is going so àwọn ilẹ̀ wọn ń bẹ lábẹ́ wayas àwọn ẹ̀fọ́ àwòdì fasada ìgbìlẹ̀ jẹ́ làwọn torí pé tí ògùn olóró bá wọ ìlú kan táwọn ọ̀dọ́ bá ń mu ògùn olóró àwùjọ ẹ̀mọ́ dàrú ẹ̀sà mọ̀ táwọn oníkùlú tí wọ́n ń bẹ̀rẹ̀ láwọn àdúgbò tiwa àwọn oníkùlú kùlú rábíàbí wọ́n máa fa kùlú ọgbẹ̀rẹ̀ ọgbẹ̀gbẹ̀ máa ń ṣe ẹgbẹ̀rún ní ọjọ́ ní méjì láti kùlú bá tó bá yí ewé ẹgbẹ̀rún máa yí ní gọ́ta ẹgbẹ́ àpò ẹni tó mú kò ló tó ń jẹ nínú gírí kí ní ọ̀rọ̀ tí ò ní dá ló jẹ́ gbogbo àwọn tọ́mọ́ ṣe ìbàjẹ́ láyé yìí wọ́n kọ́kọ́ fàpàkùfà kan náà kí ìjọba nìyẹn kọ́kọ́ lè lọ lẹ́nu wọn torí ìbàjẹ́ tó fẹ́ ṣe ilé ẹni kí ẹ fa ilé wọ́n ti fa ilé tán kò sẹ́nì kankan náà tó mọ̀ respect tí bàbá rẹ̀ bá ta fèrè fèrè ó ti nínú ìwé gbé mọ́lẹ̀ orí pé gbé ẹsẹ̀ nínú ó ti yí ní orí kò jẹ́ kó mọ tó lọ mọ́ kò wọ́n ní is high ó ti high pẹ̀lú ó ti pé ní lẹ́yìn táwọn ọmọdé ní ẹ̀rọ ó ti lọ sí higher level làákàyè yẹn ti ṣiṣẹ́ lọ́mọ àwọn wọ́n mọ balẹ̀ jẹ́ lẹ́rí orí àwọn nípa bá ti mú wọn ìgbéyàjẹ́ wọn ní pé ayò kọta ní apá wọn àwùsọ́lá ní àbíkákan ọmọdé àwùjọkọtọ̀ àìlérí wà àwùjọ ìrùn mílífìrá tàbí ká gé wọn lọ́wọ́ àti lẹ́sẹ̀ nípa sípayọ ká gé wọn lọ́wọ́ àti lẹ́sẹ̀ nípa sípayọ ní ẹ̀dẹ́gbà tó àwọn ìbíyàjẹ́ yẹn ó tó wọ́n according to báwọn ẹ̀ṣẹ̀ yẹn ṣe burú sí wọ́n ní
ayé aydihim al-yumna àgbẹ̀ ọwọ́ ọ̀tún wa arjuluhum al-yusra àti ọwọ́ òsì àwọn ìfàwọn ìrìnà àìdù tàbí ká exile wọn ká lé wọn pọ̀ ìlú wọ́n ní àwọn yẹn tẹ̀rẹ̀tìbì ahwal olùwàlò àwọn tàbí ìtẹ̀rẹ̀tìbì ahwal láti ṣe bí àwọn tẹ̀rẹ̀tìbì ahwal bí condition ẹni tó pààyàn yẹn bá ṣe burú sí criminal yẹn tó bá ṣe burú sí wọ́n ní falẹ̀ kọ́tù ní wọn kọ́tù àfakọ̀t ẹni tó bá pààyàn lásán àápàá náà wọ́n sọ́lùmọ̀ ní wọn kọ́tùlá wọ́n akọ̀bẹ̀lùmọ́ọ̀n ẹni tó bá pààyàn tó tún wá gbọ́ owó ẹni tó pa àákàn méjì ní sọ́tíyé ìyẹn tó burú ju ká pààrà sọ́lọ ẹni tó bá kàn mọ́gi ẹni tó pààrà kúrò ní jíyẹ ṣùgbọ́n ní sẹ́jú ní ó jẹ ìrora kíkú kájà pa lásán èyí tí ì sọ́ọ̀fù problem so àkànmọ́gi yóò wá kékékékéké tó lókè ní kí ó fi kú kí lè sẹ rẹ̀ ó pààyàn mà tó wá pààyàn tán ó wá gbajú kí ẹni tó pààyàn wọ́n ní wà lọ kọ́tọ̀ ò bí mọ̀ ní àkọ̀dà wà lọ́mú yàkùtù tí wọ́n bá gbé lọ́wọ́ nípa sí pààyàn ẹni tó kàn mú owó olówó rọ̀ pàtó fẹ́ rọ̀ ó gba owó ṣùgbọ́n kò parí tó parẹ́ kò parí tó gbowó ẹ̀ ẹ̀bí mo fi tí wọ́n bí whether you kill him or you did not kill him they will kill you. òfin tàwa nígbà yìí òfin nàìjíríà ni pé tó bá ti rọ̀ kó bá kó gbẹ ọ̀bẹ òfin ìlú àbúrá yìí tó bá fi lè mú yẹn wọ́n pa òótọ́ ni yálà ó pa ẹni tó rọ̀bù yẹn àbẹ́síbí àbọ̀ òpá ó sá ti rọ̀bù ẹ̀ ni òfin lọ́pọ̀ rọ̀bù ẹ̀ ni wọ́n pa òótọ́ ni tíṣẹ̀ yà òun bá yẹ tó bá rọ̀bù tí ò pa òótọ́ kí láṣẹ fún àgbè lọ́wọ́ nípa sí payọ àgbè ọwọ́ ọ̀tún àgbè sí òsì tíṣẹ̀ yà sọ nìyẹn lẹ́ẹ̀kan sí tó bá pààyàn lásán tí ò jí owó ẹ tó pa kíláàsì àpá tó bá pa ẹni yẹn tó sì gbowó rẹ̀ láti kí ni àkàmọ́ ju tó fi kú ṣùgbọ́n ó jí owó ó rọ̀bù ni wọ́n kò pa victim yẹn kíláàsì àgbè lọ́wọ́ àgbè lẹ́sẹ̀. ó lè wà nẹ́fì ni mo àkọ́fà fakọ̀ ṣùgbọ́n pé ó wá gbẹ̀rù àwọn èèyàn ní ó wá kẹ́ àwọn èèyàn ó ní mo ń bọ̀ wá lé mo wá gbówó ilé-èsù ìyàwó pápákọ̀ ìyẹ̀bọ̀ sókè máa wá pa ilé-èsù tẹ́ ẹ̀ bá gbù ẹ̀yà fi ìwé ránṣẹ́ pé wá gbé kòkò yẹn irú wọn la mọ́ ẹlẹ́pọ̀ nílùú tàbá ti mú àmọ́ exile ní wọ́n ní kàmá kọ́ọ̀lẹ̀hù Ibn Abbas ẹni tí Ibn Abbas sọ nìyẹn ẹgbẹ̀ lọ́hùn tààlà alùhùmá wà léyìn Shafi'i ìwọ̀n Shafi'i ohun táwọn náà wà nìyẹn wọ́n ni wà sọ́hùn kọ̀ ilayhi ana as-salba salasan badal qatl ṣùgbọ́n wọ́n méjì náà wọ ìwọ̀n Shafi'i ó ní pé àákànyàn mẹ́gi tó wà ti di ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn pé orí tó ń pààyàn pé tó ń ku ìkànyàn mẹ́gi tó ti yé wàkílà kọ́bílà ọkọ̀ ní ilẹ̀ àwọn kan sọ yí pé pàmìlì ọ̀sẹ̀ tó ṣe rẹ̀ ìdíkò lórí kábàdé dìbò fún ọlọ́run wàkọ́bílà ọkọ̀ ní ilẹ̀ wàyílà ọkùnrin náà fi mọ aṣọ àfi tàǹkìrì nílẹ̀ hàmsì ọgọ̀ yìí wọ́n ní nínú tó tún nípa bá ìlékò nílùú òun náà ni pé kàkàtà fún ilé yẹn gbà mí àdìlọ tìmọ̀ túbú so ilé náà ni àwọn ìdíyàjẹ tí ó ń bẹ fún ẹgbẹ́ bá ṣe gbé ní rẹ̀ àwọn tí wọ́n bá da ìlú láàmú ayékáwọn tó ń gbé yẹ̀yẹ́ ọ̀rọ̀ burúkú ni wọ́n ń dá nínú òfin ṣẹ̀ríà wọ́n bá jẹ́ ká ní òfin ṣẹ̀ríà ní wọn lórí ni àbá ti yanjú wọn ní tipẹ́tipẹ́ ìrọ̀lẹ́gbá ìdára wọn kí zèèyàn fi dúró olúwa ní ìyẹn ní ìtìjú ìyà tí ó mọ jẹ́ ìtìjú fún wọn láyé tán wà yìí
ولهم في الآخرة عذاب عظيم tó bá di àlùkìyámà ìyà tó tún ní oúnjẹ fún àwọn ọ̀daràn yẹn lẹ́yìn náà kan náà إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم Ọlọ́run àfàwọn tó bá túbá ṣáájú ká tó bá wọn mú àwọn tó bá túbá ṣáájú ká tó bá